Òwe tí òní lórí Bembeyeke TV. Ẹni tó taṣọ àwìn fẹ́ẹ́gún, ẹ̀ parí ẹ̀. Ìparí rẹ̀ rèé: ẹni tó taṣọ àwìn fẹ́ẹ́gún, ó dọ̀run kó tó gba owó rẹ̀. Ẹni tó taṣọ àwìn fẹ́ẹ́gún, ó dọ̀run kó tó gba owó rẹ̀. Ìtumọ̀ rẹ̀ rèé: gbogbo wa la mọ̀ wípé eégún ó jẹ́ ẹni tó yẹ pé ó máa ń bojú ni, èèyàn ò kì í rojú eégún. Kódà ara ẹ̀ gan ó ṣòro láti rí. Nígbà tó bá wá déwájú aláṣọ tó wá lóun fẹ́ raṣọ, táláṣọ wá taṣọ fún láwìn tí ò sanwó, ẹ sọ fún mi báwo ló ṣe fẹ́ dàmọ̀ lọ́la láti lè fi béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ sì mọ̀ wípé eégún àárọ̀ ọ̀run la máa ń pè é nílẹ̀ Yorùbá. Ẹni tó bá wá taṣọ àwìn fẹ́ẹ́gún, ó dọ̀run kó tó gbowó ẹ̀, nítorí pé àárọ̀ ọ̀run ló ra nǹkan lọ́wọ́ ẹ̀. Ó sì di dandan kó dọ̀run kó tó béèrè lọ́wọ́ ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé o ò lè rí ẹni tó o tarú ẹ̀ fún. Ó ṣe pàtàkì ká mójúmòye. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ máa wò ó lóní Bembeyeke.